بسم الله الحمد لله ذي الحجة القاطعة والكلم النافع وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أمر بالمعروف ونهى عن المنكر والبغي شهادة قاطعة شموسها بازغة والصلاة والسلام على جد السبطين الحسن والحسين الذي ساد الأنام وهدم الأصنام ووصل الأرحام وكشف ظلاما ونفع الأوهام وأبقى الإسلام وعلى آله الطيبين وأصحابه الطاهرين والتابع التابعين والأئمة الأربعة المجاهدين والعلماء العاملين ومقلدي تلك الجماعة إلى يوم الدين. أحييكم وأرحب بكم ويسرني أن أقدم إليكم تحية إسلامية أقول السلام عليكم ورحمة الله وبركاته. للأسف الشديد programu yóò ní gùn púpọ̀ bí Yorùbá máa pòwe ọmọ Yorùbá náà ni wá wọ́n ní ó tó gẹ́ làásọ lélé àmọ́ kó lè ta máa tọwọ́ lọ́wọ́ fi tẹ̀ tí ó bá jẹ́ yíhun àti láti sọ ntí ń jódodo lára ntí ń ṣe tajiriu shaksi a wà níbi ìjókòó àdúrà fún afáwa Sheikh Muhammad Jamaluddin ọmọ Sheikh Yahya Agodi rahimahullah mo wá jáde gẹ́gẹ́ bí àdéhùn táwọn àrò pé bọ́yá tá a bá bẹ̀rẹ̀ láago mẹ́wàá àti máa parí ní aago méjìlá àmọ́ láti ṣe kíní halkọ̀ yóò máa lọ ní pẹ̀lú ògùn ọlọ́run alhadid belhadid wa yaf'alu Allahu ma yasha bí ó ti rí nu pẹ̀lú ògùn ọtọlọ́run ọ̀rọ̀ mi àkọ́kọ́ tí mo fẹ́ sọ ẹni tó dárúkọ mi tó láyà tó dárúkọ mi ojú òní tèmi náà láti dárúkọ ń tọ̀ mo bẹ̀rù ńgbà tí mo ti kà á láti ṣe tajiriu shaksi láti kẹnubọ yẹn kẹnubọ fámìlì yẹn àmọ́ síwájú àmọ́ sàdúrà kan àní Yahya al-Markaz ọlọ́run jẹ́ Markaz ọmọ àṣẹmí lọ either like it or not lójú gbogbo àfojúfẹ́ni máfọkànfẹ́ni wa Yahya al-Mudir jẹ́ mudir ọmọ àṣẹmí lọ wa Yahya al-Markaziyuna al-mukhlisuna lil-Markaz gbogbo àwọn Markaziyun tí wọ́n já láfọ̀ọ́mà sáyé òun tí ọ̀fẹ́ káyọ̀ gbogbo ẹni tí ọjẹ́ kànúdù sí Markaz bàbá rẹ̀ kẹ́kọ̀ọ́ Markaz ni ẹ̀gbọ́n tó wá jẹ́ pé bí ní fi sún Markaz kùtìlà ìsàn ibi ọlọ́run kọ́ máa bó ń tọ̀ tó jẹ́ ọkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Sheikh Adamu àbọ̀ sáǹfà lọ́dọ̀ tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Sheikh Adamu ó wá jẹ́ pé bẹ́ẹ̀ ní gbọ́ ta tì ibi tí máa bá gbogbo kànúdù ọlọ́run jẹ́ máa bó ń tọ̀ ọ̀rọ̀ mi ò ní gùn pọ́ìntì mi lórí ọ̀rọ̀ ọmọ àfa sọ́ọ̀lì àbàtàràrọ̀ mi mọ́kọ rẹ̀ ó ní alimahi wọ́n ní Abu Huraira mi mọ́kọ ẹ̀ torí gẹ́gẹ́ bó ti sọ ó ní wọ́n ti dá kùlíyà kan rẹ̀ oníwọ̀n ètí ìbí mi èmi náà ti bẹ̀rẹ̀ kéwú wàláhì ìyá rẹ̀ ti gunmú wàláhì tàláhì wàlànàtúláhì alàlùkàdìbìn wọ́n á sọ̀rọ̀ ó di gbogbo ọgbẹ́ àmọ́ nígbà tí mo ní alukọ̀ yọ màá lólé ìmọ̀fẹ́ sáré fèsì mi ní padà máa sọ gbogbo àlàyé lórí gbogbo àwọn ọ̀rọ̀ àmọ́ lórí ọ̀rọ̀ alì sọ̀bù ni tọ́ bẹ́mi ló kúrọ́ bí wọ́n ló kúrọ́ lànàtúláhì alàlùkàdìbìn ìgbéjìnà sí kí ọlọ́run kọ́ máa bó kúrọ́ nínú ẹ̀mí pẹ̀lú rẹ̀ ali sọ̀bù ní mùdásù ní jámi amúlùkúrọ́ mọ́ máa mo déwájú ọmọ àlú ẹ̀ Dr. Riyadu Salih Janzarili Dr. Riyadu Salih Janzarili mo kẹ́kọ̀ọ́ níwájú ẹ̀ sórí yóò jìn ya ìwọ̀n kọ́ wa ní Kùránì ó wá mú sọ́fọ́tù tàfàṣìrì ó fi kọ́ wa wọn lẹ́lẹ́rìí jọ́nà ọmọ Nàìjíríà nígbà tó mú sọ́fọ́tù tàfàṣìrì tí fi ń kọ́ wa mo wá nígbà tá a parí Kùránì yẹn mo wá náwó ká kí ló dé tí ra ìtún òfin pín mọ́ ó ní wọn lọ sọ ibì kan tó tako àkídà náà fi ní kí wọn dá dúró ó dẹ̀ dìfẹ́ǹdì ẹ̀ pé òun ò tako àkídà òun ò ṣe tẹ̀fsírì kí leléyìí wí kí leléyìí wí kí leléyìí wí sọ́fọ́tù tàfàṣìrì tó ń kójọ síbẹ̀ nù kí lẹ́sẹ̀ ń tó wáyé pé rọ́ọ̀nì pé mi nù Ọlọ́run àmọ́ wọ́n sọ pé mi ń kúrọ́ ó lè wí jáde lànàtúláhì alàlẹ́ wọn náà wá wí bẹ́ẹ̀ ibi dandan Ọlọ́run kọ́ máa bó kúrọ́ láàrin pẹ̀lú rẹ̀ mọ́ ń bá Ali sọ̀bù ní lẹ́yìn ìgbà tí wọ́n tẹnu ọmọ pìntìrà yẹn mọ́ òun náà gbé síbò oṣù lòlùmí yà wọn kọ́ máa jẹ́mu dárísù mà ọ̀rọ̀ pọ̀ àmọ́ kò sáà ní gbé mi lu tajiriu shaksi ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì wọn bá sáré fèsì ìyẹn padà gbé yẹn náà sórí kínní mo sọ̀rọ̀ Imamu Hasan radiyallahu ta'ala anhu tọ́jú ọmọ Nabi wa Muhammad pé ikú ẹ̀ bá mútìrà sọ́kìrì Quraysh mbẹ́ mo sọ̀rọ̀ yẹn wípé ní Imamu Hasan tíra náà ni wàláhì tàlá ẹlòmí ó rí bínú Ọlọ́run torí yóò máa sọ ní tí ó mà ìwọ katira ò ní ọtọ́rìtì kan
èmi ò lè condemn tíra tó kà wọ́n ò lè condemn tíra tẹ́mi náà ká àfi tó bá jẹ́ tíra Shia àmọ́ Saudi Arabia wallahi tallahi ni mo tíra yìí téèyàn bá dẹ̀ ra tíra Saudi wọ́n ní àwọn lùjáànù kan yóò wo gbogbo àwọn àfáà kan wo gbogbo tíra pé ǹjẹ́ tíra tán lè ta kí ló sọ ń bẹ kí ló ṣe ń bẹ kó tó approve kan máa ta níbi tíra yìí ni wọ́n ti sọ wípé ní ikú Ìmáàmù Hassan bin Ali tọ́jú ọmọ Fatima radiyallahu ta'ala anha ipe Muawiya lọ́tàn ìyàwó ẹ̀ lọ́lọ́wọ́ fún ìyàwó rẹ̀ ní 100,000 dirham tó bá lè fún Ìmáàmù Hassan ní wọ́jẹ́ àwọn tó sì òun ṣàdéhùn fún yóò sì fẹ́ Yazid ọmọ àwọn tí ó jẹ ààrẹ máa ń tó jẹ́ pé yóò jọba lẹ́yìn òun tó nígbà tí ó dẹ̀ fún Ìmáàmù Hassan ní wọ́jẹ́ tíra ìwà ń sọ Ìmáàmù Hassan nígbà tó fẹ́ kú ó ní wàláhì wọn ò ní pé àdéhùn tí wọ́n ṣe fún ọ wọn ò sì tó lómi jẹ́ ń sọ fún ọ àmọ́ wọ́n ti ní o ṣe o Ìmáàmù Hassan kú ó fi 100,000 dirham ránṣẹ́ ó ní bó lórúkọ rẹ̀ ti ń jẹ́ ẹ̀tẹ̀síwíjì tó ń ṣàdéhùn fún ọ irú tó ṣe fọ́kọ rẹ̀ iná ò lè gbà bọ̀dẹ̀ tí ò bá jẹ́ kọ́lá yìí ni àwọn bá pé àdéhùn náà tíra yìí Saudi Arabia mo wá ní tíra tó mẹ́fà báyìí tọ́jà sí pé ọ̀rọ̀ kan náà ní sọ wọ́n lè ka tíra mi tó ní kò rí bẹ́ẹ̀ ó lè pèmí lọ́kùrọ̀ torí wọn náà ka tíra bá bẹ́ẹ̀ nìkan kó ṣe tíra bá bẹ́ẹ̀ nìkan òṣìṣẹ́ ńlẹ̀ níjọ́ tí wọ́n ń ṣe kinní yìí kí lọ́tọ́ rí tìjẹ́ tó sọ pé ẹ̀rọ tẹ́mi ń sọ wọlé tíra tẹ́mi rà ní Saudi mo tíra ibẹ̀ lọ́wọ́ pé Muawiya òun lọ pa Ìmáàmù Hassan radiyallahu ta'ala anhu wa lanatullahi ala al-kathibin ibi àmà tàjírí òsàkì ṣe mo ní tí mo lè fi bẹ Ọlọ́run wàláhì khidima mi fún wálídù rẹ̀ mo chichi mbẹ́ mà jáná ni mo kọ́ alẹ́kọ̀ọ́ mbẹ́ mo wá ní nǹkan mi tí mo lè sọ àmọ́ bí alẹ́kọ̀ọ́ kọ́ di ma kò wù mí mo sì ń bẹ lọ́hùn kọ́lọ́ má jẹ́ ó gbé mi débi tàjírí òsàkì kí n máa wá tọwọ́ ba pàṣánẹ́tì ẹni tí ó sẹ̀ àmọ́ o láàyò láàmú dìbò fi udwanihi gbogbo bí tá a bá fọ adé tó bá lọ dé o gbogbo bí tọ́lá bá ní ọ bọ́ sí o ẹnìkan kan má bù mí torí ó di ẹlẹ́ẹ̀kẹrin ọmọ yìí báyìí àkọ́kọ́ ẹ̀ ni pé òun pẹ̀lú àfa àtàyè sí ni wọ́n jọ ń jà tẹ́mi sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí bèbú ńjọ náà èyí ń lọ bẹ́ẹ̀ nígbà tó parí yíyún tán tó ṣe tó yíyún tán lọ́dọ̀ ọ̀rọ̀ Ìmáàmù Hassan ní wọ́n bá ń fún lé sí màá gbé sí náà kọ̀sọ̀ nǹkan kan láti jọ náà ọ̀rọ̀ àlè sọ̀bù ní tí mo mọ̀ ní mo sọ ohun Dr. Riyad Saleh Janzarili Suriyul Jinsiya mudarrisu fi Jami'atul Ummul Qura Adi Afọlábí ọkẹ́kọ̀ọ́ níwájú ẹ̀ mo sì bí nígbà tó mú sọ́fàtì tàfàtì tó fi kọ́ wa ní tafsir mo ní kí ló dé tí wọ́n àpín tíra yìí má ó ní báyìí lọ́sẹ̀lẹ̀ kò sí ṣe kankan kí wọ́n ní pọ́blẹ́mù rẹ̀ láti sọ pé mi kúrọ́ la'natullahi ala al-kasibin ibi dandan Ọlọ́run kó máa bọ́ kúrọ́ láàrin mi pẹ̀lú rẹ̀ ibi dandan Ọlọ́run kó máa bọ́ kúrọ́ láàrin mi pẹ̀lú rẹ̀ ibi dandan Ọlọ́run kó máa bẹ́ni tó jẹ ní marikasi sọ pé aburú ní wá sí marikasi bí ó bá jẹ́ asa àtàláyò lójútì kí wọ́n kọ́ máa pẹ̀lú ọ̀rọ̀ mùdírù òun gbé fọ́tò mùdírù síbẹ̀ òun gbé fọ́tò mi síbẹ̀ ǹjẹ́ mi gbé fọ́tò rẹ̀ síbẹ̀ wọ́n dá sí gbogbo ohun tó ń ṣe rí walanatullahi ala al-kadhibin ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ tàtàràkà lérí ẹ̀ a máa wà níbi fìdáwù afa Jamaluddin Agodi mo wá jáde gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe ká nọ́kítọ̀ méjì máa ń yàn níbi ọ̀rọ̀ yìí nọ́kítọ̀ àkọ́kọ́ pé ọ̀dà kò lè yá àtìtò ni wọ́n dálẹ̀ kí ní àǹfààní ẹ̀ Saudi sí ààwẹ̀ mú lọ́wọ́ erí nẹ́ẹ̀tì wọ́n náà lo erí nẹ́ẹ̀tì kọ́ lọ́wọ́ wo iye ọdún tí Saudi fi ra kèésẹ̀ kan kèésẹ̀ méjì kèésẹ̀ mẹ́ta wọ́n ti gbà wẹ́ 28 ní Saudi kò sẹ́ni tí ò lè ṣe mistake àwọn mistake yẹn ń tàkà rárá kí wọ́n láǹfààní kò lè yàtọ̀ fálákì wẹ̀dùnjúmù tí wọ́n ní tó bá sọ̀rọ̀ kò sí dọ́kẹ́ mùdírù mi ọ̀rọ̀ sẹ́ mùdírù lọ sọ̀rọ̀ olómi bíjà mùdírù Ọlọ́run ọba o ibi dandan Ọlọ́run kọ́ máa bẹ́ẹ̀ nítorí pé gbogbo hatred tó ní sí mẹ́ríkàsì lóní Ọlọ́run mú ibi dandan Ọlọ́run mú bá gbogbo fámìlì rẹ̀ Allahumma àfitọ́ pé òkè tí mẹ́ríkàsì ló kù máa jẹ́ dùn ọ́ tó ajẹ́ pé òdodo lọ sọ wọn náà pé la'natullahi ala al-kadhibin lórí èyí tẹ́mi wí tíra àti mo ti rọ́rọ̀ Ìmáàmù Hassan mi tọ́ta kò ń jọ sí dákun authority wo ló ní gbogbo ń tọ́lá ń ṣe fún yàn alhamdulilayi mi náà ṣe mo bí àwọn ọmọ tó jẹ́ pé mo lè ka ọmọ márùn-ún èyí tó ń ṣe PhD lọ́wọ́ àánú wọn èyí tó ń ṣe master lọ́wọ́ àánú wọn alhamdulilayi kí ni fáwọn àdìtọ́ fẹ́ ṣe fún mi kí ni tó fẹ́ sọ àmọ́ ọlọ́mọdé ò gbé mi débi ọ̀rọ̀ tí ì fẹ́ sọ àmọ́ tó bá gbé mi débẹ̀ ìwọ ló fà o ìwọ ló fà o ìwọ ló fà o gbogbo èèyàn ń gbọ́ ṣàhádà mi ó di bí ẹlẹ́ẹ̀karùn-ún báyìí mo ní màá yẹn èsì méjì màá yẹn èsì Ali Sobuni tó ṣe sọfọ́tù tafasir mo dúró wájú ẹ̀ mo sì bẹ́ẹ̀rẹ̀ tó ṣẹlẹ̀ sí dókítọ́rù tó sì sọ náà nù kéku ọkọ̀ wa ní wasailu talimiya wa teknolojiya ó sì kọ́ wọn tafsir ní tí mo sì bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnu ọ̀rọ̀ Ìmáàmù Hassan
ipa owó ọmọ awíyà ló ti kú wọn ní àwọn tí wọn bá ń parú tàn yẹn bí bàbá yín lè márùn la ilaha illallah ẹlẹ́ẹ̀kẹta kì í yẹn ẹlẹ́ẹ̀kẹta mo chichi nílé ké wálídù rẹ mo sọ pé mà jáná mo kọ́ wọn bẹ́ẹ̀ àmọ́ mi kábàámọ̀ ń bẹ̀ o mi kábàámọ̀ ń bẹ̀ mo rí oore ń bẹ̀ mo sì rí dáadáa níbẹ̀ ìpè ọlọ́run èèrè ẹ̀sẹ̀ tó bá ṣe dáadáa láre wálídù rẹ ọ̀dẹ̀ sẹ̀mí ọ̀dẹ̀ sábúrú kankan fún mi tọ́ mo wá kọ́ àwọn èèyàn ní sanawúrà ìdàdíyà mo kọ́ wọn lọ́dún kan ni mo fi kọ́ wọn bẹ́ẹ̀ kó tó di pé mo lọ sí Saudi Arabia tọ́ nígbà tí mo kọ́ wọn níbẹ̀ lọ́dún kan àwọn tí mo kọ́ àwọn náà máa ń fà ní tọ́lọ̀ ní wọn rí lára mi ní tí mo mà mo lè gbé e sí wọn láà níjọ́ náà lọ́hùn nígbà tí mo gbé tí mo mọ̀ sí wọn láà Shuaib tó jẹ́ Azizul Markaz tí màá pè pé ọmọ tó ju ẹ̀gbẹ́ ẹ̀ lọ tí màá pè bẹ́ẹ̀ ni màá fi bá a sáwàdà rárá irọ́ èyí náà làáfà wa ọmọ tó ju ẹ̀gbẹ́ ẹ̀ lọ màá fi bá a sáwàdà mo kọ́ Shuaib níbẹ̀ lẹ́yìn pé mo kọ́ Shuaib nílé kéwù yẹn Shuaib tẹ́lẹ̀ pẹ̀lú fámìlì wa àtàwọn fámìlì Shuaib àjẹjẹ alájọṣepọ̀ pẹ̀lú àwọn ẹ̀gbẹ́ ẹ̀ tó ọ wá tún fìyẹn súnmọ́ mi nígbà tí mo kúrò nílé kéwù àfáà tí mo lọ sí Saudi tí mo darí ọlídé wálé yóò kó wálé onílé márùn tó ibẹ̀ àwọn lọ́rọ̀ kankan tá a mọ̀ sọ Shuaib èkú ọ̀rọ̀ tíra ọ̀yá ṣe rọ́ọ̀bù yìí ọ̀yá kele yìí ọ̀yá alájì ẹ̀ tí ì fi kíní yìí lẹ̀ wọn ni máa kà ọ̀yá máa ṣe léyìí ọ̀yá ṣe dákìdù yìí tó sẹ́ni tí mo kọ́ ṣé ó gba ìmọ̀ lẹ́nu mi ṣé mo tún ti ṣàṣejù níjọ́ kan ọ̀tún bọ́ sí rí aago pé alájọ́ lè márùn nílé kéwù ìmáàmù àṣìmọ́ aláwọ̀ bá ń fún ọ lésì níjọ́ náà wípé ní àwọn aláàjì kọ́kọ́kọ́ wọn dá dìrasá tún mọ̀sá yìí alẹ́ nílé olè márùn àwọn máa mú àṣìbọ́n lọ́wọ́ alhamdulilayi pé àwọn tí mo kọ́ tí wọ́n gbà mọ̀ lẹ́nu mi wọ́n yanjú nínú wọn ni máa mú àṣìbọ́n lọ́wọ́ ẹni tó gbà mọ̀ lẹ́nu mi ní Azizul Markaz Shuaib alhamdulilayi nínú ọgbà Markaz àwọn tí wọ́n kó tì mí pé máa ṣe lẹ́sìn fún Abdulhakeem Shuara ọmọ Ìbàdàn ni ọkọ̀ àríńjámi àti làásìárì tó bá rí mi àfáà mi náà ní wí Kọmarudin Yusuf Abidjan inú àti mo rí kulluhum mutafawwikun. Kí ni problem ẹ wàláhi tàláhi anybody kọ́ máa bù mí bí tá a bá fà á dé o security kí ni lèyí tá à ń ṣe yìí alukọ yóò sì máa lọ àmọ́ bò mí tẹ́mi náà bá gbé láti àtàkì ẹ dákun tó lọ́ọ́ nìkan kan má dà mí lẹ́bi tóró di ẹlẹ́ẹ̀karùn ni mo kà yìí ni mo jáde ẹlẹ́ẹ̀karùn pẹ̀lú ògo tọlọ́hun tá a bá sì parí gbogbo program tá à ń ṣe bóyá lọ́la alukọ yóò máa lọ kọ́ wá defend ọ̀rọ̀ tí wọ́n sọ yìí bóyá Saudi wa ń parọ́ ni tíra yìí ni ikú Muhammad Hassan ọmọ Ali tọ́jú ọmọ ọmọ Nabi wa Muhammad ọwọ́ ọmọ awíyà ni tíra yìí ló fi rẹ̀ Saudi mo sì fi ra kéwàá sayọ̀ kan ìwọ́n máa kejì tó wà nulẹ̀ Adam tíra yẹn kejì tó wà nulẹ̀ tó sọ àwọn tíra tó sọ pọ̀ ìwọ́n ní tíra tiẹ̀ mi ò ta kọ́ pé ọkà pẹ́kẹ́ sọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ọ lẹ́tọ̀ọ́ láti gbé fọ́tò mi pé àwọn tí ń bá ń pa ìtàn authority wo ni wọ́n ní kẹfẹ́ gbé yẹn lórí mọ́sí àbí kan Saudi tó ń wí ọ̀rọ̀ kíláǹfààní kùlíyà tó ní wọ́n ní àti tó ní wọ́n ní èmi oníwọ̀n èbí mi ìyá rẹ̀ lè lọ́mú tẹ́mi náà ti ń ké tí mo ti ń gbọ́ lé kéwù gbogbo ẹni mo fi èmi ò sì kúrọ́ wàláhi wal Qur'anil azim wàlánàtúláhi alàlkàtìbìn wàlánàtúláhi alà kí ni problem ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Markaz kí ni problem ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Markaz pé ń gbé fọ́tò mùdírù pè síbẹ̀ láti fi ẹnugún mùdírù àwọn pẹ̀lú bàbá rẹ̀ níwájọ́ kẹ́kọ̀ọ́ ní Markaz sẹ́mílù ni wọ́n bàbá rẹ̀ ọ̀sẹ́ o bàbá rẹ̀ dẹ̀ láni àtọ́dá alim wà mùtàwádà aṣíwájú wa ni wọ́n jẹ́ bikulli kalima wà bikulli i'tiraf ẹni tó jẹ́ sẹ́mílù bàbá ẹni ìjọ tọ́ka máa bù gbogbo ìdùwánu rẹ̀ pẹ̀lú Markaz sọ pé ó ti ní tó ń sọ pẹ̀lú ọ̀rọ̀ Markaz èyí tó sọ mùbására tá a wò pé tá a bá ní ọ̀fun ọdẹ sí bóòní òsèlè tá a bá ẹni tá a fẹ́ kọ́ tá a bá àmọ́ nígbà tí wò ó ti lójú tí kájọ bẹ̀rẹ̀ wàláhi wal Qur'an al-azim alhadid bilhadid wa yaf'alu Allahu ma yasha wàláhi ìrìn àtìrìn lájọ bẹ̀rẹ̀ yìí gbogbo ọ̀nà tẹ́mi náà bá fi àtàkì ń sọ ní ìsìn àmọ́ kílípù yìí mo sì ní kó mọ̀ pé kò ní lọ ibi tí ń bá fà á dé kẹ́nìbọ̀dì má dà mí lẹ́bi o tọ́rọ sẹ́pẹ́ àtàkì kẹlẹ̀ yìí tá à ń ṣe ọ̀nà mi ń bẹ tó ń kálukú náà máa o ẹ dákun ẹ má dà mí lẹ́bi subhana man la aiba fi wala khata wa fawqa kulli shay'in min alim ya al-Markaz wal mudir ọlọ́njẹ́ Markaz máa bẹ̀ lọ lójú gbogbo ẹjọ́ fẹ́ kí Markaz àtọmọ Markaz àtẹ̀ntọ́ sànfà ní Markaz àtẹ̀ntí bàbá rẹ̀ sànfà ní Markaz tí wọ́n fẹ́ kọ́ bẹ ọlọ́run mọ́sàbà dẹ ojú tì wọ́n wọlá bó ti ṣe Ádámù sọ pé o ti bú ṣe Ádámù náà rí wàlá natullahi ala al-kasibin tó bá sọ̀rọ̀ sí ṣe Ádámù rí wọ́n ní gbogbo ẹ̀ lọ́wọ́ a máa wọ pé tàbá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ní ìsìn àwọn èèyàn ní rí eṣinṣin ń jẹlẹ́gbò tẹ́lẹ́gbò pàfẹ́ eṣinṣin wọ́n rí níta ń sáfúnnu yáyà al-Markaz wal mudir wa yáyà al-Markaziyun al-mukhlisuna lil-Markaz wa furu'uhu al-barara al-awfiya wa asabakum Allahu bil janna.